أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسولنا محمد المصطفى المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، أدوبي لدو الله سترى ìkẹ́gẹ́ fún aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ẹni tí Ọlọ́run ṣàlẹ́ṣà fún wa kó máa jẹ́ aṣáájú wa kó sì máa jẹ́ ọ̀gá fún wa láyé ní àti lọ́run. Bó ṣe wá ń jẹ́ ọ̀gá fún wa láyé, Ọlọ́run dákun mọ́ yọ wá kúrò nínú ọmọlẹ́yìn Ànábì tó bá di gbangba al-qiyamah. Àwa fi eléyìí náà tọrọ ìkẹ́gẹ́ fún Ànábì Muhammad àti gbogbo àwọn ọmọlẹ́yìn Ànábì, torí pé ní tọ́lọ̀ ń ṣàlẹ́ṣà fún wa nìyẹn, àti gbogbo àwọn àlehùnmá látòkè délẹ̀ pátápátá. So Maulana Sheikhuna Adam pẹ̀lú àwọn afáwa tó kù, Sheikhuna Kamal, Sheikhuna Yusuf al-Ibwaji, Sheikhuna Tajul Adab, Sheikhuna Mustafa Zablul Sanusi, Sheikhuna Muhsin Edu Abdulatif Amuni wa Jirjisu Akọ́dà, àti gbogbo àwọn afáwa pátá tí wọ́n ti lọ. Kọ́lọ̀ ń dákun bá wa pa wọ́n pọ̀kẹ́, kó bá wa ṣe wọ́n lọ́mọ aljanna. Bàbá wa Mudirul Markaz adamallahu ayatahu lana bil afiya wa salam, alaykum alafiya, alaykum dẹ̀ra, alaykum àsọbádé, alaykum wíwí, alaykum bá ti ń sọ ká máa gbọ́ yé dáadáa, ọlọ́mọ padà lẹ́yìn bàbá náà la ilaha illallah. Màá rọ̀ wá wípé prógrámù kan tí ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí láǹfààní ni. A sì fẹ́ kẹ́ ẹ dákun ẹ bá wa share rẹ̀ dáadáa nítorí kó lè bá jẹ́ àǹfààní fáwa mùsùlùmí tó kù, nítorí pé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní khairun nasi man yanfa'u linnas, ẹni tó lóore jù nínú ẹ̀dá òun náà lẹni tí ó ṣàǹfààní fún ayé, èyí tó fi ń dáa jù lẹni tó ṣàǹfààní. Torí pé lòmíì táyé ó fi parẹ́ kò ní ṣí ètò yẹn, torí pé yóò kàn fẹ́ wá jí gbọ́ pé kí náà ń wí bẹ̀ ni, látara pé kò fẹ́ràn òtítọ́, yóò kàn wá wo tó bá ti yóò sì sálọ́ tiẹ̀. Kó mọ̀ kú ẹnìkan tí ó wo ètò yìí tí ò ní bá wa ṣí ẹ̀, kódà bí ó bá jẹ́ mẹ́wàá, wá wo àkọlé tá a gbé kalẹ̀ yìí, wá wo àkọlé náà bó ṣe rí àti bó ṣe tó. Ìjẹ́ obìnrin tó ń ṣe nǹkan oṣù tàbí ó ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ, ìjẹ́ ó láǹfààní kó bá wa jókòó nínú mọ́ṣáláṣí bóyá a fẹ́ ṣe súnà? Ẹ rí i pé ó máa ń sábà dá wàhálà alẹ́, wọ́n á ní nítorí pé kó má jókòó mọ́ṣáláṣí, kó bọ́ ta, kó má lè láǹfààní àti wọlé, tàbí ẹni tí ẹ̀gbin ń bẹ ní ara ẹ̀. A sì rí pé ilé Ọlọ́run, mọ́ṣáláṣí Ọlọ́run ló ní, ilé Ọlọ́run ní, Ọlọ́run kọ́ ká máa rántí Ọlọ́run ń bẹ ni, kó sì máa jẹ́ ààyè fún gbogbo ẹni tí máa ń jẹ́ mùsùlùmí. Eléyìí náà ni tá a fẹ́ gbé yẹ̀wò. So kò sì ní pẹ́, a sì fi ààyè lẹ̀ láti láǹfààní ká pè wọlé. Ẹ rí i pé láti bí ọjọ́ mẹ́ta kan ẹkọ́nọ́mì Nàìjíríà ò fún wa láǹfààní ká lo studio ní pípé, a kàn manage ẹ̀ náà ni. So kọ́lọ̀ dákun kó jẹ́ kárí eléyìí tá a fẹ́ lò yìí, kọ́lọ̀ ń jẹ́ àárí lò. Naam, ìbéèrè yìí ó jẹyọ lánàá. A lọ kó mọ́ kan nínú àwọn èèyàn wa, wọ́n bímọ. Ìyá ọmọ wa láǹfààní kó wọ mọ́ṣáláṣí, inú mọ́ṣáláṣí láti ṣe. Ó wá láǹfààní kó wọ mọ́ṣáláṣí pẹ̀lú wa láti bá wa jókòó. Làwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní gbé ní fàǹfà. Èyí tí ó sì tún jẹ́ kí n ṣe prógrámù yìí ni pé ọ̀pọ̀ ọ̀dọ̀ àfáà ni wọ́n ó dé, ni wọ́n sọ yìí pé nǹkan burúkú ni, astaghfirullah, nǹkan tí ó dá ní. Òun ló fẹ́ kí n ṣàlàyé fún wa, torí pé yóò jẹ́ àǹfààní fún gbogbo àwa mùsùlùmí. Ǹjẹ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù ó lè wọ mọ́ṣáláṣí? Tàbẹ́jẹ̀ ìbímọ tí ẹ̀ wà lára ẹ̀ kó láǹfààní kó wọ mọ́ṣáláṣí, bóyá ẹnu àsìkò tí wọ́n fi sọmọ lórúkọ kó jókòó ńbẹ̀ kó sì bọ́ta. Àkọ́kọ́ ni wípé tá a bá fẹ́ dáhùn ìbéèrè yìí, àwọn àfáà ẹ̀sìn tá a mọ̀ sáfà Islam wọ́n pín sọ́nà méjì lórí ẹ̀. Kódà àwọn míì pín sí ọ̀nà mẹ́ta lórí ẹ̀. Kódà a tún lè gbé kúrò lọ́nà mẹ́ta, torí pé bóníkálùkù wọn náà ṣe pín bẹ́ẹ̀ náà ni ó yàtọ̀ síra wọn. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Àmọ́ èmi ò ní pín, látara wípé mi ò fẹ́ kí prógrámù yìí, mi ò sì fẹ́ kó gùn, kó sì lè ṣàǹfààní púpọ̀.
ẹ rí pé hadith kan bẹ fi hadha al-hadith wa hadha al-hadith mashhur hadith yẹn gbajúmọ̀ gan wọ́n máa ń sábà lo hadith yẹn púpọ̀ kí ni hadith náà ni wípé anna rasulallahi sallallahu alayhi wa sallam qala wọ́n lá nabi sọ wípé kíkẹ́ àtọ́lọ́lọ́ nǹkan máa bá na Muhammad wọ́n lá nabi ní la uhillu al-masjida li ahidin wala al-jum wọ́n ní tá nabi sọ nìyẹn wọ́n lá nabi sọ pé èmi ò ṣe lẹ́tọ̀ọ́ mọ́ṣáláṣí wíwọ̀ li ahidin fẹ́nìkan tí ń bá ń ṣe nǹkan oṣù wala al-jumbin tàbẹ́nìkan tó bá ti lẹ́gbìn lára sallallahu alayhi wa sallam wọ́n ní tá nabi sọ nìyẹn àmọ́ hadith tí wọ́n mú wáyé táyé máa ń sábà lò yìí da'ifun hadith kan tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni wa bayanu da'ifihi àlàyé pé kò fẹsẹ̀ rinlẹ̀ á sì ṣe kódà rawihi majhula ẹni tó gba hadith yẹn wá wọn mọ̀ ẹni arábìnrin kan tó wà majhula ni kódà al-imam al-Bukhari rahimahullahu ta'ala wọ́n pẹ̀lú ẹni tí wọ́n kàn dẹ́mọ̀ hadith yìí pé kò lálàáfíà òun láyé máa ń sábà lò láti fi sọ wípé ẹni tí ń ṣe nǹkan oṣù tàbí ó ń ṣe gbá kò lè láǹfààní àti wọ mọ́ṣáláṣí léyìí tí ń túmọ̀ sí pé fajumhurul ulama'i ala tahrimi dukhulihim al-masjida ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tó ń pè ní jumhur gẹ́gẹ́ bá ti máa ń sábà gbọ́ wọ́n dúró lórí wípé at-tahrim pé èèwọ̀ ni dukhulihim al-masjida wípé èèwọ̀ ni kí ẹni tí ń ṣe nǹkan oṣù tàbí ẹni tí ń ṣe nifas tàbí ẹni tó dáràn ẹ̀gbin kó wọ mọ́ṣáláṣí lọ́dọ̀ tiwọn. wa hadha huwa ar-ra'yu ash-sha'i' ar-ra'yu ash-sha'i'u 'inda 'amati an-nas ìrònú yìí náà ló gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo èèyàn ìrònú tá a mú wáyé war-ra'yu ash-sha'i'u 'inda 'amati an-nas ìrònú tó kálé tó ká oko lọ́dọ̀ àwọn àfáà nìyẹn tó ń pè ní jumhur àmọ́ fa ba'dul fuqaha àwọn kan nínú àwọn àfáà tí wọ́n jálágbọ̀ yí ẹ̀sìn ajaza lahum dukhul al-masjida wọ́n gbà wípé wọ́n lẹ́tọ̀ọ́ láti wọnú mọ́ṣáláṣí ìrun ni wọ́n láǹfààní láti kí gẹ́gẹ́ bí ètò Ọlọ́run tó ti sọ kalẹ̀ fún wa sínú al-Qur'an àlàyé ọ̀rọ̀ ń bọ̀ wá débẹ̀ wa min ha'ula nínú àwọn àfáà tí wọ́n gbà yí pé wọ́n lè wọ mọ́ṣáláṣí náà ni al-imam Ahmad ibn Hanbal rahimahullahu ta'ala wal Mazni sahibu ash-Shafi'i àwọn náà gbà pé béèyàn bá ń ṣe nǹkan oṣù ó lè wọ mọ́ṣáláṣí fún bùkátà béèyàn bá sì ń ṣe nifas ó lè wọ mọ́ṣáláṣí fún bùkátà tó pé jumbu lòun náà wa Abu Dawud àfọwọ́ Abu Dawud náà gbà yí pé ó lè wọ mọ́ṣáláṣí wa Ibn al-Manzir náà gbà yí pé ó lè wọ mọ́ṣáláṣí wa Ibn Hazmi náà gbà bẹ́ẹ̀ wa Shaykhu al-Albani àfọwọ́ Albani àwọn náà gbà bẹ́ẹ̀ wa Shaykhu al-Qardawi àfọwọ́ al-Qardawi àwọn náà gbà bẹ́ẹ̀ àmọ́ akhtara hadha khasan li ahid àwọn gbà yí pé fẹ́ntì ń ṣe nǹkan oṣù nìkan lọ́dọ̀ ọ̀tá wọn ẹ rí pé nísìn àwọn àfáà ti wá pín sí méjì kí lè rí kó wa wọn a wá rí pé wa abraza mastadalla bihi al-mani'un fi hadha al-janib hadithun inni la uhilla al-masjid li ahidin wala al-jum àwọn àfáà tí wọ́n abraza mastadalla èyí tó gbajúmọ̀ jù nínú tí àwọn àfáà tí wọ́n kọ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù ò lè wọ mọ́ṣáláṣí tí wọ́n mú dání tí wọ́n dúró lé lórí àwọn al-mani'un tí wọ́n gbà yí pé ẹni tí ń bá ń ṣe nǹkan oṣù tàbí ń ṣe jìnábà ni tàbí ó ń ṣe nífàsù ni kò lè wọlé Ọlọ́run àdìjáni lórí ọ̀rọ̀ yìí hadithu tí wọ́n gbẹ́sẹ̀ lé náà ni wípé wọ́n lá Nabi sallallahu alaihi wasallam sọ pé inni la uhillu al-masjida li ahidin wala al-jum èmi ò ṣe mọ́ṣáláṣí wíwọ̀ lẹ́tọ̀ọ́ fẹ́ni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tàbí ẹni tó bá ti lè lẹ́gbìn lára
وهذا حديث شوارع ديس تيومواي رواه أبو داود أفوى أبو داود لقبوا لكن الحديث ضعيف حديث يلي بقو ضعفه الإمام أحمد أفوى إمام أحمد وضعفه ابن حنبل وضعفه الشيخ الألباني تيا بالو قال رواه الغليل ibẹ̀ yẹn kọ́ là ń lọ ẹ̀rí wọn àkọ́kọ́ nìyẹn àmọ́ díìsì tí wọ́n mú wá kò lálàáfíà á sì ṣàlàyé ọ̀nà tí ó gbà lálàáfíà wa min adillatihim nínú ẹ̀rí tí wọ́n tún gbójúlé náà ni wípé anna najas la yadkhulu al-masjida pé béèyàn bá ti lẹ́gbìn lára pé kò lè wọ mọ́ṣáláṣí wa radda ala dhalik àmọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ pé béèyàn bá lẹ́gbìn lára kò lè wọ mọ́ṣáláṣí kò sí ní tó jọ ìrun ní ò lè kí ní tìtorí pé ó wà nínú Sahihul Bukhari àti Sahih Muslim an Abi Hurairah radiyallahu ta'ala anhu wípé al-mu'minu la yanjas mùmíní kì í di ẹ̀gbin nítorí pé ẹ̀gbin ń bẹ lára ẹ̀ mùmíní lè dáràn ẹ̀gbin kẹ́gbin wà lára ẹ̀ àmọ́ mùmíní yẹn ò ní di ẹ̀gbin ká wá sọ pé nítorí pé mùmíní ti gbọ̀nsẹ̀ yóò wá dẹ̀gbin rárá hayyan wa maytan tó bá wà láyé tí ò bá sí láyé eléyìí náà pẹ̀lú dé pé ńgbà kan wọ́n á sọ pé wọ́n lè gbé òkú mùsùlùmí wọ mọ́ṣáláṣí torí pé wọ́n ti sọ dẹ̀gbin tàbí kí wọ́n sọ pé bó bá ti wẹ òkú mùsùlùmí kí wọ́n náà tó lè kírun sí lára o gbọ́dọ̀ lọ wẹ̀ rárá kò sí ní tó jọ bẹ́ẹ̀ torí pé al-mu'min la yanjas mùmíní kì í di ẹ̀gbin ọlọ́njà mọ̀ọ́mọ̀ yìí pé innamal mushrikuna najasun ṣòro àwọn òṣèbọ tí wọ́n bá ti ń pa nǹkan ẹ̀mí pọ̀ mọ́ lọ najasu làwọn ẹ̀gbin làwọn fúnra wọn torí pé ọkàn wọn ti di ẹ̀gbin ọkàn tó bá sì ti di ẹ̀gbin ara yẹn náà dẹ̀gbin al-mushrikuna najasun tọ́lọ̀ ní fala taqrabu al-masjid al-harama ba'da amihim hadha ẹ má jẹ́ wọn máa wọnú ilé ọlọ́run ilé ọ̀wọ̀ nígbà tí wọ́n bá ti lè ṣe ọdún à ń bọ̀ nǹkan à ń ṣàwò bá amẹ́lì múmin téèyàn bá jẹ́ múmìnì nínú rìwáyà kan ó ní alimuslimu la yanjas múmìnì kì í di ẹ̀gbin yálà nítorí pé ó ń ṣe jẹ̀nábà ni o yálà nítorí pé ó ń ṣe nífàsù ni o kò sọ òun dẹ̀gbin torí pé ìdọ̀tí ní ń bẹ lára ẹ̀ ló fi já sí pé anabuwa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nínú àdísù kan tó ní kí ẹnìkan kó bá wọn mú nǹkan wá ó wá lóun ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ànábì wá ní innama aidatuki laysat biyadik nǹkan oṣù tó ń ṣe yìí kò sí nínú àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ lọ mú tí mo fẹ́ ní kó mú fún mi ó sì lọ mú fún ànábì Muhammad ṣùkọ́lọ̀ kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ àmádánwò táàkù nílẹ̀ Yorùbá pàápàá lórí Islam ní pé iṣẹ́ làwọn àáfàá ń fi ṣàríà sórí ahọ́n ara wọn bí ìgbà tó já sí wípé àwọn gangan ni wọ́n ní Islam gan tọ́lọ̀ ń fi rán Ànábì Muhammad kó wá ń ṣe Islam pẹ̀lú fẹ́nu ààrẹ àṣé bọ́lọ́hun ti fi rán Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam mama àdísù yìí bó fẹ́ kà á fún wákàtí ẹ̀kan jọ gbọ́ ó rí pé àdísù náà Ànábì sọ fún Aisha radiyallahu ta'ala anha wípé nawalini al-khamra min al-masjid bá mi lọ mú ìborùn wá nínú mọ́ṣáláṣí khumra ìborùn tí ń sọ yẹn ni pé musalla ìtẹ́ ìkírun tá Ànábì fẹ́ kírun lórí ẹ̀ Aisha wa ń sọ wípé inna ahid ẹni tó ránṣẹ́ yìí ṣe nǹkan oṣù inú mọ́ṣáláṣí ló ti fẹ́ fi mú nǹkan fún Ànábì faqala laha Ànábì wa sọ fún Aisha wípé inna aidotaki laysat bi yadik
nǹkan oṣù tó ń ṣe nì kò sí nínú àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀, bá ń lọ mú wá. Àwọn kan tó bá gbọ́ àdìsù yẹn, ó rí wípé inú mọ́ṣáláṣí ni Aisha ti lọ mú ìtẹ́ ìkírun yẹn wá. Aisha ń jẹ́ ọmọ yá ànábì wípé òun ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Ànábì sì ń sọ fún wípé nǹkan oṣù nì ṣọ́wọ́ ló fi ń ṣe tó òfin nílé báwọn mú ìborùn. Ó sì wọ mọ́ṣáláṣí, ó sì lọ mú wá. Sallallahu alayhi wa sallam. Ṣòyẹn fi hàn wípé al-mu'minu la yanjas, mùmíní kì í di ẹ̀gbin látara wípé bóyá ó ti dáràn jánábà àbódẹ́gbin. Eléyìí náà ń bẹ nínú àwọn àhàdíìsù tàbáfka ta'liqu ti Imam al-Bukhari nínú ọ̀rọ̀ Ibn Abbas. Kó tàbá lọ ka Sharhu Nawawi volume 4 page 288, àárí àwọn bayanu al-mu'minu la yanjasu hayyan wa maytan. Mùmíní ò ní di ẹ̀gbin olókù àti láàyè, kódà tẹ́gbin bá ń bẹ lára rẹ̀. Léyìí tó ń fi hàn yí pé aljumb, ẹni tó dáràn jìnábà, ó lè wọ mọ́ṣáláṣí kó mú nǹkan, òun ò dẹ́gbin. Ẹ̀gbin ló wà nínú ara tiẹ̀. Ẹni tí ń ṣe nífàs, òun ò di ẹ̀gbin. Ìdọ̀tí ní ń bẹ lára rẹ̀. Torí gbogbo ìdọ̀tí iná là ń gbérìn ló wà nínú ara wa. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ká tún wá wò wípé Ọlọ́run ti dì sọ fún wa náà Al-Qur'an wípé la taqrabu salata wa antum sukara. Ẹ má dédìí pé ẹ fẹ́ kírun nígbà tẹ́ ẹ bá ń wòrìra àti ọtí lọ́wọ́. Hatta ta'lamu ma taqulun, àyàfi tẹ́ ẹ bá máa ń tẹ̀ ń sọ. Wala junuban illa abiri sabilin hatta tagtasilu. Bẹ́ẹ̀ náà ẹ má kírun nígbà tẹ́ ẹ bá dáràn ẹ̀gbin. Ó ní illa abiri sabil. Ìyẹn kọ́ ni mo fẹ́ lò. Hatta tagtasilu, àfi tẹ́ ẹ bá wẹ̀. Ṣára tí ìbádà afẹ́ kírun, afẹ́ gbàwẹ̀, àbí astaghfirullah afẹ́ kírun, afẹ́ ṣe gbá, fẹ́ni tó lẹ́gbin lára náà ní kó wẹ̀. Àmọ́ ṣára tí kò lè wọ mọ́ṣáláṣí kò sí ń bẹ̀. Ó ti ní wa in kuntum junuban fattaharu, tẹ́ ẹ bá dáràn ẹ̀gbin, ṣe ni kẹ́ ẹ wẹ̀, kẹ́ ẹ mọ́, kẹ́ ẹ tó lè lẹ́fẹ́ jọ́sìn. Naam. Àwa gbọ́dọ̀ wá lọ́wọ́ mọ̀ wípé yambaghi an yuqirra fil adhan. Ó gbọ́dọ̀ máa jókòó nínú làákàyè wa ń gbogbo ìgbà. Anna at-tahrima la yakun illa bi nassin. Ìṣe nǹkan léèwọ̀ kò ṣeé ṣe àfi tá a bá rí nassu al-Qur'an. Kó máa jókòó nínú làákàyè mùsùlùmí. Fayambaghi an yuqirra fil adhan anna at-tahrima la yakunu illa bi nassin. Ó gbọ́dọ̀ máa jókòó nínú làákàyè ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí wípé sísọ pé kíní èèwọ̀ ni lónìí wallahi kò sáfà tí kì kọjá ìyá rẹ̀ láti máa sọ pé nǹkan èèwọ̀, nǹkan èèwọ̀, nǹkan èèwọ̀. Gbogbo tó lọ́wọ́ pè léèwọ̀, a máa fúnra wa ronú, a sì máa pè léèwọ̀. Ọlọ́run dẹ̀ ń kìlọ̀ fún anú al-Qur'ani wípé wala taqulu lima tasifu alsinatukum al-kadhiba. Ẹ má máa sọ lima tasifu alsinatukum, in tó já sí pé orí ahọ́n yín ló ti ń jáde. Al-kadhiba, àmọ́ irọ́ ni. Bi hadha halalun, tẹ́ máa sọ pé eléyìí halal, wa hadha haramun, eléyìí haram. Litaftaru ala Allahi al-kadhiba, láti fi parọ́ mọ́ Ọlọ́run. Ó ní innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun. Àwọn tó bá parọ́ mọ́ Ọlọ́run, Ọlọ́run ní wọn ní jèrè. Àwárí sí àfọ́ eléyìí ó máa sọ pé èèwọ̀ leléyìí kò ní ráyà Kùránì mọ́ wa. Eléyìí ó máa sọ pé haramu leléyìí kò ní ráyà Kùránì mọ́ wa. Bó wá kàn ṣáà ṣe nǹkan léèwọ̀ ni, gbogbo ohun tí ò bá ti bá kó wá nífẹ̀ẹ́ ẹnu mu, òun ó pè léèwọ̀ lọ́dọ̀ tiẹ̀. Àbí èyí tó bá bá nífẹ̀ẹ́ mu yóò pè ní halali lọ́dọ̀ ẹlòmíì. Wallahi ìkọjá ààyè tó bá àwọn nǹkan lánàá, gbogbo wa náà ló ń kọlù. Pàápàá lórí àwọn nǹkan míì tó ti lọ lọ́rọ̀ Christmas, kò sí Christmas, kó wá kàn mú dájọ́ wá pẹ̀lú fẹnu ààrẹ, wọ́n dẹ̀ ń ṣe èèwọ̀, wọ́n ń ṣe tahalil láì rí náà Qur'an. Ọlọ́run kó jọ yá fi gbogbo wa ń bẹ̀ kó ṣàánú fún wa.
ẹ̀rí àwọn tí wọ́n sọ yí pé kò lè wọ mọ́ṣáláṣí nù nǹkan sì gbójúlé náà ládìsù tí ó lálàáfíà yẹn wa amma man yujis ṣòwárà àwọn tí wọ́n gbà pé tọ́ ni pé ó lè wọ mọ́ṣáláṣí faqad tamassaka bil bara'a al-asliyya àwọn dìídì wọ́n lọ mú al-bara'a al-asliyya wọ́n mú bọ̀wọ̀ bọ́pá bọ́sẹ̀ tó jẹ́ ti ìpínlẹ̀ tí ó bùkátà wípé aláìṣẹ̀ máa wá ẹ̀rí kan káàkiri káṣẹ̀tì tó mọ̀ yí pé nǹkan yìí báyìí ló ti yóò rí àìbáyìí kọ́ ló yẹ kó rí ló fi já sí pé àfáà wa al-Abkari àfáà tó jiná gan àfáà tó jíndó gan bí mímọ̀ Ibn Azni rahimahullahu ta'ala àwọn wá kó dẹ̀lílù wá wọ́n já mọ̀ pé ala jawasi muksil ahid kó dẹ̀ tí ń bá ń ṣe nǹkan oṣù ó lè gbénú mọ́ṣáláṣí kó sún bẹ̀ tí ò bá síbomi tí ó gbé ẹni tí ń ṣe nǹkan oṣù lódì wọn tí ò bá ní nígbà tí kìí ṣe pé yóò mọ tọ́ kalẹ̀ ó lè mọ̀kásà ń bẹ̀ tọ́pọ̀ àwọn àfáà sọ pé kò lè tiẹ̀ jókòó wá gbọ́ àlàyé wọn tí wọ́n ṣe wọ́n wá mú àdísù kan wá nù Sahih al-Bukhari rahimahullah àdísù náà jẹ́ àdísù Aisha radiyallahu ta'ala anha ummul mu'minin wípé anna waliyata sauda arábìnrin kan bẹ wàlídà ni wàlídàtà as-sauda èèyàn dúdú ni wàlídà ni wọ́n ń pè kanat li hayyin min al-arabi òun náà ń gbé láàrin àwọn lárúbáwá ni lára àdúgbò ará àdúgbò àwọn lárúbáwá ń bẹ náà ni oko ẹrú ló sì wà ìsìláàmù sì ń ṣe kò sí ló ṣe ìsìláàmù lọ́dọ̀ àwọn tí wọ́n mú lẹ́rú fa'taquha lọ́lọ́run bá kí àwọn kan wọ́n bá lọ rà á kúrò lóko ẹrú yẹn nígbà wọ́n rà á kúrò lóko ẹrú wajahati ila rasulillahi sallallahu alayhi wa sallam lárábìnrin wàlídà yìí ló bá wá bá anna Muhammad sallallahu alayhi wa sallam fa aslamati ó wá gba islam ngbò gba islam tán kò síbi tí ó máa gbé fa kana laha khibahum fil masjid mọ́ṣáláṣí lànẹ́bí organize fún láàyè ibì kan bẹ̀ kó máa gbé kó máa sùn wọ́n fún ní khibah aw afsh kí là ń pè ní afsh baytun saghirun qalil baytun saghirun qalilul irtifa wọ́n ra bá wá ìtẹ́ kan bí ilé kan tí ó kàn gádẹ nínú mọ́ṣáláṣí ń bẹ̀ kó jẹ́ ilé kékeré kan tí ó máa rí sùn nínú ilé Ọlọ́run ibẹ̀ ló ń gbé permanent o obìnrin sì ní o àfáwà Ibn Azmi wá ṣàlàyé fún wa pé fa hadhihi imra'atun saqinatun fi masjidin arábìnrin yìí ń gbé mọ́ṣáláṣí fi masjidin nabi sallallahu alayhi wa sallam wal ma'udu min an-nisa al-hayd tẹ́ pé adẹ̀mọ̀ pé obìnrin yóò máa ṣe kí ni o yóò máa ṣe nǹkan oṣù lásìkò tí ń bá ń ṣe nǹkan oṣù ni fama mana'aha rasulullah anábì ò wá ní kó torí ẹ̀ kó jáde pé kó má wọ mọ́ṣáláṣí sallallahu alayhi wa sallam ẹ wo bí islam ṣe dá tó ẹ wo ń ta sọ́dà láwùjọ àwa mú islam à ń fọ́gí mọ́ lọ́tún lọ́sì kò wá jọ ẹ̀sìn tó ń wọn àwọn èèyàn ṣe lẹ́ni tí mùsùlùmí bá bímọ wọ́n á ní kò lè wọ mọ́ṣáláṣí nítorí pé ó ní ẹ̀gbin lára òun ṣóhun ló dá kò sẹ́gbin kò ní ẹ̀gbin tó fẹ́ fi yí mọ́ṣáláṣí nífàásù ń bẹnu ààrẹ ìtọ̀ àtìgbẹ́ wa à ń gbé káàkiri ní ẹni tí ó tọ̀ yóò máa bẹnu ààrẹ ẹni tí ó gbọ̀nsẹ̀ yóò máa bẹnu ààrẹ a sì máa gbé nǹkan wa káàkiri a máa gbé jókòó mọ́ṣáláṣí a sì máa gbé jáde bẹ́ẹ̀ náà lòun náà máa gbé tiẹ̀ lódiwọ̀n tó bá ti ní tó fi páàdì ẹ̀ tí ò ní jábọ́ lẹ́ni mùsùlùmí ò lè jókòó nínú mọ́ṣáláṣí ṣe súnná wọ́n á ní nítorí pé ojú obìnrin wọ́n á ní rárá kò lè wọ́ bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa àdísù tí wọ́n wá mú wáyìí tí wọ́n ń sábà lò káàkiri ayé àdísù náà ni wípé la uhillu al-masjida li ahidin wala li-jumb wọ́n lá Nábì sọ pé èmi ò ṣe mọ́ṣáláṣí lẹ́tọ̀ọ́ fẹ́ni tí ń ṣe nǹkan oṣù tàbí ẹni tó bá dáràn ẹ̀gbin àdísù yìí da'ifun mo fẹ́ ṣàlàyé bí ó ṣe lálàáfíà rawahu Abu Dawud gba àdísì náà wá min tariqi Afalat bun Khalifa
an Jisra bintu Dajaja an Aisha. Tó bá lọ ka tírà tá ń pè ní Aunul Ma'bud volume 1 page 267. Wa dhalika min ajli Jisra bintu Dajaja. Ṣó wá rí Jisra tó ọmọ Dajaja yìí wá gbọ́n tí Imam al-Bukhari tó sọ ń pẹ́. Bukhari fúnra rẹ̀ kọ̀ndẹ́mù hadith yẹn. Ó ní indaha ajaibun. Ó ní lọ́dọ̀ rẹ̀ ẹ máa bá àwọn ọ̀rọ̀ ìmọ̀. Torí wípé ó lóun gbọ́ lẹ́nu Aisha, wọ́n sì sọ pé innaha maj'ula, kò sẹ́ni tó mọ̀. Wọ́n mọ̀ Aisha kò sínú sílísílà tá lè bú wá. Ló fi já sí pé hadith tí wọ́n ń lò yìí wa qad da'afa al-hadith jama'atun. Àwọn àfá ọ̀pọ̀ àfá wọ́n ti da'afa hadith yẹn pé kò fẹsẹ̀ rinlẹ̀. Minhum al-Bayhaqi. Nínú àwọn àfá tí wọ́n da'afa rẹ̀ ni Imam Bayhaqi wà. Nínú wọn ni Ibn Azmi wà. Nínú wọn ni Abdul Haqq al-Ishbayli làwọn náà wà. Kódà qala Ibn Azmi innahu batilun. Pé hadith yìí batilun, irọ́ ni. Kama fi Irwa al-Ghalil. Bó ṣe wà nínú Irwa al-Ghalil tí àfá wa al-Albani. Téèyàn bá lọ wo volume 1 page 162. Èyàn bá ń bẹ̀. Hadith yìí làwọn èèyàn ń lò pé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù kò lè wọ mọ́ṣáláṣí. Hadith náà wọ́n sì mọ́rọ́ wíyẹ̀ ẹni tó gbà wá gan. Bí ọ̀rọ̀ Malik ibn Sa'sa tó gba ọ̀rọ̀ Miraj wá tán láàrin Nabi lọ gbàrún sánmà tí ó sẹ́ni ó mọ̀ láàrin àwọn sàhábà al-kiram radiyallahu ta'ala anhu. Wọ́n wá ní wa amma shaykhuha afalat wa yuqal lahu Fulyatul Abidi faqad wathaqahu al-Imam Ahmad wa Abu Hatim ar-Razi. Nínú Mizanul I'tidali àwọn wathaqo ẹ̀. Amma riwayatu Salma, riwaya mi tún wà fún hadisi yẹn tí wọ́n lè lọ mú wá fún wa. Kí la hadisu náà? Hadisu Salma ni wípé innal masjida la yuhillu li jambin wala ahid. Mọ́ṣáláṣí o wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ni tó bá dáràn ẹ̀gbin àtẹ̀ntí ń ṣe kan oṣù. Qad rawa Ibn Majah. Ibn Majah gbà wá tó bá lọ ka volume 1 nínú page 511 ma'a ta'qiq Bashar Awad Ma'ruf. Fafiha maj'ulani. Wọ́n láwọn méjì ló wà ń bẹ̀ táàtì ẹ̀mọ̀ wọ́n rí náà tí wọ́n gbà dísì yẹn wá. Abul Khattab kama fi at-Taqrib. Tá bá lọ ka tírà tá ń pè ní at-Taqrib nínú volume 2 page 392. Wa Mahduj az-Zuhli. Tá bá lọ ka tírà tí wọ́n náà nínú Taqrib volume 2 page 161. A rí pé dísì yẹn àdísì tí ò tiẹ̀ lọ ní. So yẹn fi hàn wípé àwọn hadithu yìí làwọn èèyàn ń lò. Ẹ rí pé ọ̀rọ̀ àbá Imam al-Bukhari wọ́n sọ fún wa wípé inda ajaibun wa qala al-Bayhaqi fiha nadhar. Ọ̀rọ̀ tó yẹ ká gbé yẹ̀wò ni. Wa qala Ibn Hibban fima naqalahu Abul Abbas al-Bannani. Pé tí Abul Abbas al-Bannani gbà wá indaha ajaibun. Mizanul I'tidal volume 1 page 399. Ọ̀rọ̀ tún wá wáyé pé Fulyatul Amiri majhul. Ẹni tó gba hadith yìí wá wọ́n mọ̀. Faqala al-Khitabi. Àfáwà al-Khitabi dáhùn wípé da'afa hadha al-hadith jama'a. Àwọn àfáà tó pọ̀ da'afa. Wa qalu afalat majhul. Ẹni tó gba hadith yìí wá majhul wọ́n mọ̀, kò lórúkọ láàrin àwọn èèyàn. Kò sẹ́ni tó lè sọ pé èèyàn báyìí ni. Eléyìí ń bẹ nínú Sharh Sunan. Tá bá lọ ka volume 1 page 67. Àfáà al-Baghawi lára àwọn àfáà súnnà àgbàdíyẹ tafsir tó sì jáfa al-hadith. Àwọn náà jẹ́ kó yé wa pé wa da'afa Ahmad al-hadith. Ahmad ibn Hanbal da'afa hadith yìí. Wọ́n ní li'anna rawihi wa huwa Afalat ibn Khalifa majhula. Ẹni tí wọ́n dárúkọ yìí tí wọ́n ló gbà wá Afalat ọmọ majhula yìí ra Khalifa yìí majhula wọ́n mọ̀. Tí yẹn bá lọ ka Sharh Sunnah ó wà ní volume 2 page 46. Bákan náà Jisra laysat mashhura bi riwaya an Aisha. Ẹni tí wọ́n ń sọ tí wọ́n pè ní Jisra yìí kì í ṣe ní tá mọ̀ tí ó pẹ̀lú àwọn tí wọ́n ń gbọ́ hadisi lọ́dọ̀ ìyá wa Aisha. Àwọn tí wọ́n jẹ́ ruwatu lọ́dọ̀ ìyá wa Aisha tẹ́ bá máa gbọ́ ẹ gbọ́ an Aisha ka Umara wa Urwa
والقاسم بن محمد والأسود بن يزيد النخعي tó bá jẹ́ pé àwọn tí wọ́n wá láti Kúfà ni ó máa rí pé fa inna ummana Aisha qalat fihi ó ti sọ fún wa yí pé ma dakhala alayya min tahti as-samai al-Kufa rajulun akrama alayya min al-Aswad ibn Yazid nínú gbogbo àwọn tí wọ́n wá bá mi láti Kúfà láyé mi ò rẹ́nìkan tó wọlé tọ̀ mí wá fún mímọ̀